ẹ jọ̀ọ́ ẹ má bínú nẹ́tíwọ̀kì ni ló fà á ló jẹ́ kọ́ọ̀tì báyẹn. Ẹ jẹ́ ká tẹ̀síwájú nínú ètò Ohun Olúwa náà lórúkọ Jésù. Ohun Olúwa sínú ayé wa kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ọlọ́run májẹ̀mú yóò wà pẹ̀lú wa. Mo dúpẹ́ lọ́wọ́ bàbá màmá èyí tí ẹ̀ ń gbọ́ ètò náà bí a ṣe ń wọlé yẹn. Ẹ jẹ́ ká máa wò ó. Ẹ bá mi share fún ènìyàn méjìlá ọ̀tọ̀ọ̀tọ̀ wípé Ohun Olúwa ti bẹ̀rẹ̀ o, kí wọ́n ṣe kíni, kí wọ́n join wa lórí ètò Ohun Olúwa. Ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn lórúkọ Jésù. àwọn onígbèrè ìtìjú Ọlọ́run májẹ̀mú yóò dì wá mú. Kí ni kókó ọ̀rọ̀ tí mo mú fún wa ní ọ̀sán yìí lórí ètò Ohun Olúwa náà? Òun ni agbára Ọlọ́run. A lè ní agbára Ọlọ́run, a lè ní ìkìyà pẹ̀lú agbára Ọlọ́run nínú ayé wa. Agbára Ọlọ́run sínú ayé wa ní orúkọ Jésù kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Kò sí ìgbà tí agbára Ọlọ́run bá wà ní ìhà wa tàbí tó bá wà ní ayé wa, kò sí ohun tí a lè kọjú, kò sí ohun tí a lè sọ pé a ò fẹ́, kò sí ohun tí a lè sọ pé kó kúrò nínú ayé wa tí ó dẹ̀ kúrò. Agbára Ọlọ́run mo fẹ́ sọ̀rọ̀ lé lórí ní ọ̀sán yìí. Mo lè fẹ́ sọ̀rọ̀ lé lórí yẹn. Ẹ jẹ́ ká sáré lọ́wọ́ ìwé 1 Samuel 17 káwọ́ 29 to 40 rẹ̀. Ẹ rí 29 to 40. 1 Samuel 17 29 to 40. A rí agbára Ọlọ́run pẹ̀lú ẹni tó jẹ́ pé ó jẹ́ ọmọ kékeré nítòótọ́ ṣùgbọ́n ó ní ìgboyà nínú agbára Ọlọ́run tó wà ní ọwọ́ rẹ̀ àti ìgbẹ́kẹ̀lé rẹ̀ nínú Ọlọ́run. Ẹ rí ó kojú ohun tó dùn lọ ṣùgbọ́n nípasẹ̀ pé agbára Ọlọ́run ń bẹ ní ìhà rẹ̀, wípé agbára Ọlọ́run wà ní ìtòsí, ó ń bẹ pẹ̀lú ẹ̀, ó dẹ̀ ní ìṣẹ́gun lórí ohun tó fi ọkàn sí láti jẹ́ wípé òun yóò kojú láti lè bájà lórúkọ Jésù. Agbára Ọlọ́run sínú ayé mi àti iná kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Tí a bá lọ wo ọ̀rọ̀ yìí, ó kàn jẹ́ pé ibi tí a ti bẹ̀rẹ̀ ni ọ̀rọ̀ ọmọ kékeré, ọmọ léńjeléńje ni, ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ nípasẹ̀ agbára Ọlọ́run tó wà ní ìhà rẹ̀, ó kojú Fílístínì náà. Àwọn èèyàn ti rò pé kò lè ṣe é, ṣùgbọ́n agbára Ọlọ́run ràn án lọ́wọ́. Ṣùgbọ́n láti 17 yẹn 29 to 40 òun ni mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká lọ wò, torí àwọn ènìyàn bi léèrè pé ṣé ìwọ lè ṣe é, ṣé o ní agbára láti lè kọjú ẹ̀, ṣé o lè ṣẹ́gun rẹ̀. Ṣùgbọ́n tí agbára Ọlọ́run bá wà ní ìhà wa, kò sí ohun tó lè ṣẹ̀bọ̀ wá. Mọ́mì mi, mo kí yín káàbọ̀ mà, ẹ káàbọ̀ sórí ètò Ohun Olúwa. Àní mo ní Ohun Olúwa sínú ayé yín mọ́mì, kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Ohun tó dẹ̀ yẹ yín yẹ ayé yín nípasẹ̀ Ohun Olúwa náà lórúkọ Jésù Kristi. Ọlọ́run májẹ̀mú yóò dúró tì, kò ní jẹ́ kí wọ́n sọ di ọ̀nà mìíràn mọ́ yín lára, torí pé Ohun Olúwa sínú ayé yín yóò jẹ́ ìgbẹ́kẹ̀lé nínú ayé yín títí láéláé, yóò dáàbò bò yín lórúkọ Jésù. Mo kí yín káàbọ̀ sórí ètò Ohun Olúwa èyí tí a fẹ́ bẹ̀rẹ̀ ní ọ̀sán yìí. Mọ́mì mi Ọláyẹmí Adébọ̀wálé, mo kí yín káàbọ̀ mà lórúkọ Jésù. A ò ní gbèrè ìtìjú, Ọlọ́run májẹ̀mú yóò mú yín délé láyọ̀. Mo ní kẹ́ jẹ́ ká lọ òwe 1 Samuel 17 29 to 40 nípasẹ̀ lórúkọ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù. Bí ẹ ṣe ń ṣàmì yẹn, agbára Ọlọ́run sínú ayé yín kò ní di ìsọ̀rọ̀ òdì sí. Agbára Ọlọ́run, ètò Ọlọ́run yóò jogún fún yín tẹ́ẹ̀fì lè rin àrìnyè nínú ayé yìí lórúkọ Jésù. Olúwa yóò jogún ẹ̀ fún wa. Ẹ jẹ́ ká lọ nínú àdúrà. Mọ́mì ẹ káàbọ̀ mà, ẹ jẹ́ ká kọ́kọ́ bẹ̀bẹ̀ fún ìdáríjì ẹ̀ṣẹ̀ náà, torí nípasẹ̀ ìdáríjì àti nípasẹ̀ bí ẹ̀ṣẹ̀ bá wà ní ọwọ́ èèyàn, ó lè má sọ agbára Ọlọ́run kalẹ̀ sí ara ènìyàn. Ṣùgbọ́n mọ́mì dádì, ẹ já bẹ̀bẹ̀ fún ìdáríjì ní wákàtí yìí. Ọlọ́run dáríjì mi, bàbá dáríjì mi, ọmọ dáríjì mi. Gbogbo ohun tó lè lù mọ́ ẹ̀ṣẹ̀ ní ayé mi, gbogbo ohun tó lè lù mọ́ ẹ̀ṣẹ̀ ní ọwọ́ mi, gbogbo ẹ̀ṣẹ̀ tí a mú mi dá, gbogbo ẹ̀ṣẹ̀ tí mo jogún bá látara àwọn òbí mi tí mo jogún rẹ̀, gbogbo ẹ̀ṣẹ̀ tí mi ò mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni ṣùgbọ́n jẹ́ àkọsílẹ̀ ẹ̀ṣẹ̀ èyí tó kọsílẹ̀ fún mi ṣùgbọ́n mi ò mọ̀, tó lè má jẹ́ kí agbára rẹ kó wọnú ayé mi ní ọ̀sán yìí.
ẹ já sọ fún Ọlọ́run Olúwa o mú ẹ̀ṣẹ̀ náà kúrò ní ayé mi ó yá dáríjì mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára ńlá Jésù agbára ga Jésù dáàdì mọ́mì agbára ẹ̀ṣẹ̀ tó wà ní ìkáwọ́ yín mọ́mì dáàdì agbára ẹ̀ṣẹ̀ tó wà ní ìkáwọ́ yín yẹn ètò ẹ̀jogún bá ní ètí abí yín mọ́ ètò ẹ̀ bá nínú ayé ṣùgbọ́n tẹ́ ẹ̀ mọ̀ pé ẹ̀ṣẹ̀ ni tẹ́ ẹ̀ dẹ̀ ń ṣe tó lè má jẹ́ kí agbára Ọlọ́run kó wà pẹ̀lú yín tó lè má jẹ́ kí agbára Ọlọ́run kó dúró tì yín lónìí ní ọ̀sán yìí ní orúkọ Jésù Olúwa kó dáríjì yín mọ́mì dáàdì Ọlọ́run má jẹ̀mú mo ní yóò dárí ẹ̀jì yín brother sister mo ní yóò dárí rẹ̀ jì yín gbogbo agbára tó lè má jẹ́ kí agbára Ọlọ́run kó rú gọ́gọ́ nínú ayé yín tó lè má jẹ́ kí agbára Ọlọ́run kó fara hàn nínú ìrìn àjò ayé yín ní ọ̀sán yìí ní orúkọ Jésù Ọlọ́run má jẹ̀mú ó yá kó ba ìmọ̀ náà jẹ́ agbára Ọlọ́run ó yá kó wọ inú ayé yín mọ́mì dáàdì lórúkọ Jésù agbára Ọlọ́run kò ní fi ayé yín sílẹ̀ tí a bá ti ní agbára Ọlọ́run ní ara ẹ gbọ́ kò sí ohunkóhun tó lè dojú ìjà kọ wá nítorí pé kí ni Olúwa ti wà ní ìhà wa nìyẹn bẹ́ẹ̀ ni mọ́mì bẹ́ẹ̀ ni dáàdì mi bẹ́ẹ̀ ni sísítà bẹ́ẹ̀ ni nítorí pé kí ni agbára Ọlọ́run máa ń fún yàn ní ìgboyà láti lè ṣe kí ni láti lè kojú ogun láti lè ṣe kí ni láti lè bá ogun wí láti lè ṣe kí ni láti lè wú ogun ti ìpìlẹ̀ láti lè ṣe kí ni láti lè wú ogun ti gbòǹgbò lọ́sàn-án lónìí ní orúkọ Jésù Kristi mo ní agbára Ọlọ́run májẹ̀mú kó rọ̀jò ẹ̀ sínú ayé yẹn bàbá o bá mi rọ̀jò ẹ̀ sínú ayé wọn lọ́sàn-án ní orúkọ Jésù Kristi agbára Ọlọ́run tó mú kojú ogun agbára Ọlọ́run tó mú rin ìrìn àjò ní ọ̀sán ní orúkọ Jésù bàbá kó fi lé yín lọ́wọ́ mọ́mì dáàdì bẹ́ẹ̀ bá tí ì gbàgbára kò sí téèyàn lè ṣe àwọn ẹ̀mí àìmọ́ gan wọ́n máa fẹ́ dààmú ènìyàn nítorí pé kí ni wọ́n ti mọ ibi téèyàn wíìkì sí wọ́n mọ ibi téèyàn fúyẹ́ sí wọ́n pẹ́ kò sí agbára Ọlọ́run ní ìhà rẹ̀ ẹ jẹ́ ká fìyà jẹ tá a bá rí agbára kágbára èyí tí ò sí nínú Ọlọ́run èyí tí wọ́n lò lé ayé yín lórí èyí tí wọ́n lò lé ìpín yín lórí èyí tí wọ́n lò lé ìṣẹ̀dá yín lórí mọ́mì dáàdì ní ọ̀sẹ̀ ní orúkọ Jésù Olúwa yẹ̀yẹ́ rẹ̀ ẹ gbọ́ mi wo ní agbára tí ò ní ìtumọ̀ níwájú Ọlọ́run agbára tí Ọlọ́run ó tá a lè sọ̀rọ̀ nípa Ọlọ́run nípa rẹ̀ ṣùgbọ́n tí àwọn ènìyàn fi fẹ́ra pẹ̀lú ìrìn àjò ayé yẹn tí wọ́n lé ibi tó yẹ kẹ́ẹ̀dẹ́ yẹn ẹ̀ ní débẹ̀ lójú ayé àwọn mọ́mì dáàdì lọ́sẹ̀ lónìí ní orúkọ Jésù agbára Ọlọ́run náà mo fi bú ní wákàtí ọ̀wọ̀ yìí mo ní agbára náà mo fi bú ní wákàtí ọ̀wọ̀ yìí gbogbo agbára mọ́ ṣe rere yẹn gbogbo agbára tó jẹ́ pé a máa lé àníbá tàbí a ó máa fà á kò ní tẹ̀ wá lọ́wọ́ tàbí a máa gbàdúrà ò ní rí pasẹ̀ rẹ̀ lọ́sàn-án ní orúkọ Jésù èyí tó fi ń ba ayé yín fínra Ọlọ́run májẹ̀mú ó ti yẹ̀yẹ́ wọn gbogbo agbára náà kó gbọ́ ọ̀rọ̀ Olúwa ní ọ̀sán yìí gbogbo agbára náà kó gbọ́ ọ̀rọ̀ Olúwa lọ́sàn yìí lónìí ní orúkọ Jésù agbára ìmùtẹ̀síwájú ó yá kó wọnú ayé yín mọ́mì bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ó yẹ já sọ fọ́lọ́run ẹ̀mí mímọ́ o bí mo ṣe rọ́wọ́ àmì yẹn ẹ sì rí àmì Ọlọ́run torí pé àmì Ọlọ́run ló ń ṣe kíni ló ń fi àmì hàn nípasẹ̀ pé èèyàn gbàdúrà èèyàn dẹ̀ rí pasẹ̀ àdúrà yẹn àmì Ọlọ́run ni ó mú ipasẹ̀ pé àmì tẹ̀ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ẹ rí ipasẹ̀ rẹ̀ nínú ìrìn àjò ayé yín mọ́mí dáàdì gbogbo ẹ̀mí kẹ́mi èyí tá a lè sọ̀rọ̀ nípa Ọlọ́run èyí tá a wá tì nínú ọ̀rọ̀ Ọlọ́run tá a wá tì nínú ògo Ọlọ́run mọ́mí dáàdì èyí tí wọ́n wá wò ó pé a ó máa lo agbára nì láti lè fi ba ìrìn àjò ayé yín jẹ́ tàbí láti lè mú ìrìn àjò ayé yín fà sẹ́yìn tàbí ń tó yẹ ayé yín yẹ ògo rẹ̀ tí wọ́n ní òní tẹ̀ yín lọ́wọ́ góòrà ilẹ̀ ó yá kó gbé gbogbo agbára burúkú bẹ́ẹ̀ náà mi lónìí ní orúkọ Jésù mọ́mí dáàdì ó yá ẹ bẹ̀rẹ̀ sí tẹ̀síwájú nínú ohun rere tó tọ́ sí ayé yín nínú ohun rere tí ìpín yín àti ìṣẹ̀dá yín yàn ní ohun rere tí ìpín àti ìṣẹ̀dá yín yàn yẹn lọ́sàn-án ní orúkọ Jésù ó yá kó tẹ̀síwájú nínú ayé yín torí ẹ fi ayé yín ròyìn ògo Ọlọ́run ni mọ́mí dáàdì ẹ̀ tó fara ayé yín ròyìn ogun mọ́ kí ló ń jẹ́ ogun ọmọ Ọlọ́run kì í fi ayé rẹ̀ ja ogun ó máa fa ayé rẹ̀ ròyìn ògo Ọlọ́run ni lónìí ní orúkọ Jésù ẹ ó fi ayé yín ròyìn ògo Ọlọ́run bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ já sọ fún Ọlọ́run èmi ọmọ
ọmọ tí wọ́n pè lọ́mọ olófò rèé bá ṣe wí nìyẹn èmi tí wọ́n pè ní ọmọ olófò rèé bàbá o ó yá sọ mí di ọmọ ológo ní kọ́mọ́ kí e gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù gbogbo ẹni tó fẹ́ nu ọmọ olófò pè yín Jésù mi o gbogbo ẹni tó fẹ́ nu ọmọ olófò pè yín yẹn lọ́sàn ìlónìí ní orúkọ Jésù ó yá kó fẹnu rẹ̀ ròyìn ògo yín níbi tó fẹnu tàyín dé yẹn ibẹ̀ náà ni kó ti lọ bẹ̀rẹ̀ iṣẹ́ láti lè ṣe kíni láti lè máa polongo yín pé ọmọ olófò ní ti padà dọmọ ológo bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ má bínú ẹ jẹ́ á sọ fọ́lọ́run ẹ̀mí má gbà mí lọ́wọ́ ogun tí ń bá mi rìn ìrìn àjò ṣùgbọ́n tí ò yé mi gbogbo ogun kógun tí ayé fi sí inú ìrìn àjò ayé mi tó wá bá ayé mi rìn ìrìn àjò tí ò fẹ́ kí ayé mi kó tẹ̀síwájú tó ní ohun rere òní tí Násárẹ́tì mi jáde lónìí ní orúkọ Jésù ìwọ ogun náà ó yá wọlé lọ́pọ̀ ònú ayé mi ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi gbogbo ogun tó bá yín rìn àjò yẹn mọ́ mi gbogbo ogun tó bá yín rìn àjò yẹn dádì mi gbogbo ogun tó bá yín rìn àjò yẹn brother sister lónìí ní orúkọ Jésù tó ní ẹ̀ní ṣe rere ní ojú òun tó ń fi ìmí tiẹ̀ fi máa fa ìrìn àjò ayé yín sẹ́yìn ìmí tóun ní kì í ṣe ìmí rere láti lè mú ayé ènìyàn tẹ̀síwájú ìmí tó mú ayé ènìyàn fà sẹ́yìn ni lónìí ní orúkọ Jésù Olúwa já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ ó fẹ́ ni ó kọ̀ ní lónìí ní orúkọ Jésù mọ́mí ẹ̀ ó tẹ̀síwájú ohun rere tí ayé yín yàn láti ọ̀run yẹn ohun rere tó tọ́ sí ìṣẹ̀dá yín yẹn mọ́mí lónìí ní orúkọ Jésù Ọlọ́run fi lé yín lọ́wọ́ ọ̀tá fẹ́ ọ̀tá kọ̀ ni ẹni bí lè yá àbílẹ̀ bàbá fẹ́ ọkọ̀ ni ẹni bí lè bàbá àbílẹ̀ ọkọ èèyàn ó bá fẹ́ ọkọ̀ ni ẹni bí lè ìyàwó yín ó fẹ́ ọkọ̀ ni tó lè òní rọ́nà lọ́mọ́ mi lọ́sàn-án tó ní ohun rere òní tí Násárẹ́tì yín jáde gbogbo ohun tó fi ń ṣàgbára Ọlọ́run má jẹ̀mú ó yá sọ di ìtìjú mọ́ lọ́wọ́ ní orúkọ Jésù jẹ́ kó gba èrè ìtìjú nítorí ọ̀rọ̀ yín nítorí orúkọ yín kó gba èrè ìtìjú mọ́mì lórúkọ Jésù yóò gba èrè ìtìjú ni mọ́mì ẹ jẹ́ àfọwọ́ kan orí wa níbi tí orí wa wà ẹ sọ pé orí mi dìde orí mi dìde orun tó sùn ti tó gẹ́ ẹlẹ́dàá mi dìde ìpín rere ní ìpín mi àyànmọ́ rere ni mo yàn láti ọ̀run wá gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tó lè ní ìpín mi ò ní ṣe rere gbogbo ẹnikẹ́ni ọkọ̀ tó lè ní ìpín mi kò ní ní ìtẹ̀síwájú rere lọ́sàn-án ní orúkọ Jésù ìpín mi ó yá gbọ́rọ̀ Olúwa ó yá já ayé mi gbà ìṣẹ̀dá mi já ayé mi gbà kúrò lọ́wọ́ ọmọ ẹ gbàdúrà orúkọ Jésù agbára Jésù agbára Jésù Kristi ìṣẹ̀dá mi ó yá gbọ́rọ̀ Olúwa oorun tó sùn ti tó gẹ́ẹ́ ó yá gbọ́rọ̀ Olúwa ìpín mi bẹ̀rẹ̀ sí ṣe rere ohun rere tí mo yàn láti ọ̀run ohun rere tí mo fẹ́ ó yá wárí fún mi kó fi lé mi lọ́wọ́ bàbá o yóò fi lé yín lọ́wọ́ mọ́mì mo ní yóò fi lé yín lọ́wọ́ dáàdì mo ní yóò fi lé yín lọ́wọ́ ìpín rere tẹ̀yàn láti ọ̀run yẹn lórúkọ Jésù Kristi ìpín yẹn ní orúkọ Jésù ó yá Ọlọ́run má jẹ̀mú kó fi lé yín lọ́wọ́ tó bá fi lé yín lọ́wọ́ tó ẹ̀mí kúkú àti àlàáfíà tẹ́ fi lo ìpín náà lónìí ní orúkọ Jésù Olúwa kó jogún ẹ̀ sínú ayé yín bàbá ó yá kó jogún ẹ̀ fún yín mọ́mì ẹ ó ní ìpín rere láti òní lọ oore tó tọ́ sí yín tó yẹ yín yẹn lónìí ní ọ̀sán ní orúkọ Jésù Ọlọ́run má jẹ́ mo ti fi lé yín lọ́wọ́ ìwé ẹ̀mí dá ògo gbà mọ́ni lọ́wọ́ ìwé ẹ̀mí tó jẹ́ pé ẹni bá ti lógo ló mọ̀ wákì láti lè ba ògo ẹ̀ jẹ́ lọ́sàn ní orúkọ Jésù kò ní ráyè nínú ayé yín torí àwọn ẹ̀mí kan wà tó jẹ́ pé ẹ̀mí mọ́ṣẹ̀rẹ̀rẹ̀ ni bó ti wù kó gbàdúrà tó bá ti gbà tán tó bá ti fẹ́ wọlé wọn ó tún tẹ́wọ́ wọn ó tún gbà lọ́wọ́ rẹ̀ pé gbé wá gbogbo ẹ̀mí àìmọ́ tó ń bá ayé yín rìnrìn àjò yẹn gbogbo ẹ̀mí àìní ṣe rere tó ń bá yín rìnrìn àjò tó jẹ́ pé nípasẹ̀ àdúrà bí ẹ ṣe ń gbàdúrà tó ẹ ò rí pasẹ̀ rẹ̀ tó jẹ́ pé ẹ bá ti gbàgbàgbà yóò tẹ́wọ́ yóò tún gbàdúrà yẹn yóò máa sọ pé sí àdúrà tó ṣeré àdúrà tí ọ̀sẹ̀ rè mọ́mì dáàdì lónìí ní orúkọ Jésù Olúwa já ayé yín gbà kúrò lọ́wọ́ rẹ̀ láti òní lọ ní orúkọ Jésù ìṣẹ̀dá yóò ní takú sí ojú kan náà mọ́ bẹ́ẹ̀ ni yóò rí Jésù Olúwa wa àmín 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 lórúkọ Jésù Kristi ẹ jẹ́ á sọ fún Ọlọ́run o lónìí yìí lọ́sẹ̀ yìí lóṣù yìí lọ́dún yìí ní ayé mi o Ọlọ́run májẹ̀mú
ó yáwó olóore aláàánú mi jáde, ó yí oore mi tí ń bẹ lọ́wọ́ rẹ̀, ó yá gbà fún mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù, agbára ńlá Jésù, agbára Jésù Kristi, lónìí, lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́dún yìí, ní ayé yín, Ọlọ́run májẹ̀mú, Ọlọ́run o, ẹni tó jẹ́ olóore aláàánú yín, bàbá Olúwa kó ṣàwárí rẹ̀. Mọ́mì, dádì, Ọlọ́run májẹ̀mú yóò ṣe àwárí rẹ̀, nítorí oore yín tí bẹ lọ́wọ́ rẹ̀ yóò fi lé yín lọ́wọ́ ni. Lórúkọ Jésù Olúwa yóò gbà lé yín lọ́wọ́. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa, àmín, àmín, àmín lórúkọ Jésù Kristi. Ó yẹ já lọ nínú àdúrà ìpele mi. Ẹ já sọ fún Ọlọ́run, ẹ̀mí mímọ́ o, Ọlọ́run o, níbo lè mi ológo wà, níbo lògo mi ti ń sìn rúùlù. Ẹlòmíràn ọ̀tọ̀ níbi tó wà, ṣùgbọ́n ọ̀tọ̀ níbi tí ògo rẹ̀ ti ń sìn rúùlù. Ó ṣiṣẹ́ bí erin, ògo rẹ̀ sì ń sìn rúùlù níbìkan. Ẹ̀mí ọba tó pọ̀ ní ipá àti agbára. Ọlọ́run o, níbo lògo mi ti ń sìn rúùlù. Bàbá, Ọlọ́run ti ṣàwárí ògo. Ó yá ṣàwárí ògo mi fún mi, ẹ gbàdúrà orúkọ Jésù, orúkọ Jésù. Mọ́mì, dádì, Ọlọ́run yóò ṣàwárí ògo yín fún yín. Bí ẹ ṣe ń wọlé tí ẹ ń wò yẹn, òyìnbó lògo yín ti ń sìn rúùlù. Talẹ́ntì ògo yín bẹ lọ́wọ́ rẹ̀. Gòrà bàbá o, ilẹ̀ kó lanu kó gbè mí lónìí. Gbogbo tó fi ṣagbára láti lè máa ba ìpín yín jẹ́, tó ní ògo yín ó máa sìn rúùlù níbi kan, ẹ máa ṣiṣẹ́ bí erin, ẹ máa jẹ̀jẹ̀ ìlérí ní ìlú bòmíràn. Lọ́sẹ̀ yìí, lóṣù yìí, lọ́sẹ̀ yìí, bàbá o, nínú ayé yín, Ọlọ́run májẹ̀mú yóò gbògo yín lé yín lọ́wọ́. Ògo yín sáré tètè níbi tó wà, ó yẹ kó Ọlọ́run kó fi lé yín lọ́wọ́. Dáàdì, mọ́ gbogbo ẹ̀mí abánirin ìrìn àjò, gbogbo ẹ̀mí kan wà tó jẹ́ pé máa bá èèyàn rin ìrìn àjò ni. Ó lè tẹ̀lé láti ìlú Kánò dé ìlú Mọ̀dínà,